ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa wò mí tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Lákọ̀ọ́kọ́ ẹ wo fọ́nrán yìí. ọmọ mi ni gbogbo ọgbọdọ bẹ́ẹ̀ ní láti bẹ̀rẹ̀ àwọn bá kẹsà bẹ́ẹ̀ ni mo sọ fún bẹ́ẹ̀ ni mo fi sọ ọba kan bẹ́ẹ̀ nùdú mi tó sáájú ò lè sáà tọ́jú ọba tó súnmọ́ mi kò sáà ìwé yẹn. Sunday Igboho tẹ̀ ń wò ọmọ lẹ́yìn àwa ni torí àwa àti àjọ pàdé bí olóṣèlú kan mo fẹ́ kówó ìjọba jẹ òun náà ló náà ṣe gíragíra ṣé bí ó léwu. àti wà pé nígbà tí 2027 bá fi parí àní gbọ́ bandit ilẹ̀ wa mọ́ rárá. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ bó ṣe ń lọ ni mo ní kí n tún wá fi tó yín létí kí n wá update yín nípa bí ìrìn àjò kankan ṣe ń lọ ní ilẹ̀ Yorùbá àti agbègbè rẹ̀. Olóyè Sunday Igboho ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Ọ̀ṣun láti lọ ṣe ìfilọ́lẹ̀ ìrẹ̀kùn security network. ẹ má gbàgbé wípé kò pẹ́ ni wọ́n ṣẹ̀ dé láti ìpínlẹ̀ Kwara àti agbègbè rẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé bí wọ́n ṣe kúrò ní ìpínlẹ̀ Kwara oríṣiríṣi awuyewuye ni ó ti ẹ̀yìn ẹ̀yọ ṣùgbọ́n olóyè Sunday Igboho ti ṣe ìfilọ́lẹ̀ ìrẹ̀kùn ní ìpínlẹ̀ Kwara. ní báyìí ọpọ́n ti sún kan àwọn ti ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó dẹ̀ fi yé wa wípé lótìtọ́ àti lódodo ìrẹ̀kùn has come to stay. ẹ má gbàgbé pé wọ́n ti ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ Èkó náà ní ọ̀dọ̀ ọba aládé kan ní ìpínlẹ̀ Èkó ọba Ṣómólú ti ìlú Bàrígà. now àwọn kan tí ó dá lórí ìrìn àjò olóyè Sunday Igboho lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ètò ààbò yìí ó jẹ́ nǹkan tí mo fẹ́ jẹ́ ká di nǹkan kan mú nínú ẹ̀. lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí n sọ pé àjọ Àmọ̀tẹ́kùn ìròyìn kan fi léde wípé wọ́n ṣe ìrànlọ́wọ́ fún àwọn Fúlàní. ìròyìn yẹn jẹ́ ìròyìn kan bó ṣe ṣe kẹ́yìn náà ti gbọ́. àkọlé rẹ̀ òun ni mo fi sí ojú amóhùnmáwòrán yìí kí n má bàa dá yín lágara ọ̀rọ̀ mo kàn fẹ́ dọ̀nà ẹ̀ fún yín ni wípé gbogbo ohun tí ẹ bá rí sí ọ̀rọ̀ yìí ẹ bá wa fi ránṣẹ́ sí abẹ́ comment section. ohun tó ṣẹlẹ̀ ni wípé ikọ̀ Àmọ̀tẹ́kùn ni wọ́n fi léde látàrí àwọn iṣẹ́ tí wọ́n ṣe láti gbégi dínà ìwà ìjínigbé àti àwọn ìwà ìgbésùmọ̀mí ní ilẹ̀ Yorùbá ni àwọn Fúlàní kan wá sí ọ̀dọ̀ àwọn Àmọ̀tẹ́kùn wípé ẹ gbà wá àwọn ọmọ wa tí wọ́n jẹ́ Fúlàní darandaran ni wọ́n máa da ẹran jẹ lọ sínú igbó tí àwọn ọ̀dẹ̀ rí wọn. ẹ máa bá mi bá ọ̀rọ̀ yìí lọ torí alágbẹ̀dẹ mi tó ń lórí lójú kan lóhun tó fẹ́ fàyọ. àwọn Àmọ̀tẹ́kùn wọ́n bọ́ sẹ́nu iṣẹ́ wọ́n dẹ̀ ṣe gudugudu méje yàyà mẹ́fà láti rí àwọn Fúlàní méjì yìí láti rí wọn gbà padà láyọ̀ àti àlàáfíà ní ilẹ̀ Yorùbá o. ó wá sọ pé inú igbó kan ní ìpínlẹ̀ Ondo wọ́n pe igbó yẹn ní Ọ̀wọ̀ forest. wọ́n ní ó tún pa ààlà láàrin ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Edo. igbó yìí àtìgbà wo ló ti wà níbẹ̀ kó tó di wípé a tún fẹjú kẹ̀kẹ́ ẹ mọ ohun tí igbó Old National Ọ̀yọ́ Park tí ó bí lẹ́yìn tí wọ́n ti ń pariwo rẹ̀ tipẹ́tipẹ́ kó tó di wípé ibẹ̀ gan ni wọ́n gbà jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní ìjọba ìbílẹ̀ Oríire ibẹ̀ ni wọ́n gbé ìrìn àjò yẹn gbà ìyẹn àwọn tó jí wọn gbé. ní báyìí ẹ wo ohun tí àwọn Àmọ̀tẹ́kùn ṣe nínú igbó Ọ̀wọ̀ forest. wọ́n níbẹ̀ ni wọ́n ti lépa àwọn ajínigbé yìí tí wọ́n fi àwọn èèyàn Fúlàní yìí tí wọ́n da ẹran jẹ lọ àmọ́bí táwọn náà da ẹran jẹ lọ tó fi di wípé wọ́n jí wọn gbé tó fi di wípé ikọ̀ ẹ̀ṣọ́ ààbò ilẹ̀ Yorùbá Àmọ̀tẹ́kùn wọ́n wá ṣiṣẹ́ takuntakun wọ́n dẹ̀ rí àwọn Fúlàní méjì yìí gbà padà láyọ̀ àti àlàáfíà. ohun tí mo wá fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yìí ni wípé ìjọba ìpínlẹ̀ Ondo ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àwọn forest guard tí alákòóso àbí olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu Nuhu Ribadu sọ wípé àwọn ti fi ránṣẹ́ o sí àwọn apá àbìkan káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. ẹ̀yin gómìnà wa ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní ilẹ̀ Yorùbá ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé lórí àti ṣe àgbékalẹ̀ àbí láti tẹ́wọ́ gbà àbí láti béèrè fún àwọn forest guard tí wọ́n lè ṣèrànlọ́wọ́ fún àwọn igbó wa lọ́lọ́kọ̀ òjọ̀kan. mo lérò wípé nǹkan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́
lórí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n jí gbé, ó yẹ kó ti fún wa ní ìrírí àwọn nǹkan tó lè máa lọ nínú àwọn igbó wa. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu, mo tún rí wípé bóyá ẹ fẹ́ fi ṣe ní silent kíní ni kò yé wa, because mo ti expect by this time ó yẹ kí àwọn ìgbésẹ̀ kan ti jáde. Tá bá dẹ̀ ń sọ nílẹ̀ Yorùbá, oríṣiríṣi igbó bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ reserve tí ìjọba ìpínlẹ̀ máa sọ pé àwọn ò lè débẹ̀ tó ló jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Lótìtọ́ ó lè jẹ́ ti ìjọba, ṣùgbọ́n kí àwọn gómìnà wa ní ìpínlẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan nílẹ̀ Yorùbá káwọn náà gbé ìgbésẹ̀. Olóyè Sunday Igboho nìkan ò lè dá ṣe. Ẹ rí akitiyan olóyè Sunday Igboho, ẹ rí bí wọ́n ṣe ń ṣe láti rí pé ọ̀rọ̀ ètò ààbò ó múnádóko. Ìbẹ̀rù ẹ̀ lásán fún àwọn Fúlàní, àwọn agbésùmọ̀mí ẹ̀dá kì í ṣe kékeré. Mo mọ̀ pé bí wọ́n ṣe lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun yìí, wọ́n á tútù mi mọ̀ bí mo ṣe fẹ́ pè é, wọ́n ti fi ìbẹ̀rù sí àwọn èèyàn lọ́nà sí ẹ̀dá lọ́kàn pé iṣẹ́ Ìgbòho tútù débí o, àtúgbọ́dọ̀ wá bá a ṣe máa ṣe ọ̀rọ̀ wa sí. Kí ni ẹ ṣe pé olóyè Sunday Igboho ń lé wọn, ó ti fi yé wọn pé ẹ̀yin Fúlàní tẹ́ bá ń lọ́wọ́ sí ìwà ìjínigbé, ìwà ìgbésùmọ̀mí, ẹ̀yin gangan la bá lẹ́jọ́. Ṣé eré ẹ̀yin Fúlàní tẹ́ ń ṣe bísínẹ́sì yín normal, ẹ lè wá sínú ìgboro, ẹ má wọ inú igbó. Gbogbo ìgbà tí n bá ń gbọ́ ọ̀rọ̀ yẹn, tí mo bá ń tún gbọ́, tí mo bá picture ẹ̀ nínú ọkàn mi, nínú ọpọlọ mi pé olóyè yìí sọ ọ̀rọ̀ tó máa nítumọ̀ púpọ̀. Kí ló ń wá nínú igbó pẹ̀lú ìbọn? Ẹni yìí kì í ṣe, ẹ wo fọ́nrán kan tí mo ṣe kẹ́yìn, ọ̀rọ̀ ẹ̀sìn, ẹ rí bí àwọn Kìrìsìtẹ́nì ṣe wá ṣe àbẹ̀wò sí, ẹ rí bí àwọn Mùsùlùmí náà ṣe wá ṣe àbẹ̀wò sí, àwọn oníṣẹ̀ṣe náà ti ṣe àbẹ̀wò sí wọn. Ẹni yìí ó dúró neutral, ó dẹ̀ fi èròǹgbà rẹ̀ hàn lórí ìyà tó kọ sí ẹ̀sìn kankan. Ẹ̀yin tẹ́ bá wá ń sọ wípé ó mú ẹ̀sìn kan ju ẹ̀sìn kan lọ, ìṣòro ayé yín nìyẹn o. Nítorí ẹni yìí kò rí gbogbo àwọn nǹkan wọ̀nyí rò. Ẹ wo ọ̀rọ̀ Ìbà Gani Adams láti ìgbà tí ọ̀rọ̀ náà ti ń jà rìnrìn nílẹ̀, ṣe rí olóyè Sunday Igboho tó fèsì ni kó fèsì. Ohun tó gbé dání ló gbájúmọ́. Mo dẹ̀ fẹ́ sọ fún yín pé bólóyè Sunday Igboho náà ṣe lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun láti lọ ṣe ìfilọ́lẹ̀ Ìrẹ́kùn Security Network, Ìbà Gani Adams, àwọn náà wà níbi ayẹyẹ Ifá kan, wọ́n sọ̀rọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀. Màá mú wá sí ti gbọ̀nyìn bóyá ènì kan, ṣùgbọ́n ohun tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ dájúdájú lásìkò yìí, òun ni bó ṣe ń lọ nípa olóyè Sunday Igboho, ìgbésẹ̀ tí wọ́n tún gbé tó fi di wípé ayé ń gbókìkí wọn lásìkò yìí, wọ́n ń gbé ṣùgbọ́n kárí fún wọn pé lórí ọ̀rọ̀ irú ẹkùn yìí wọn ò dákẹ́ o, wọ́n ń ṣiṣẹ́ takuntakun. Ẹ má yẹ kí n dá yín lágara ọ̀rọ̀, àìsínbẹ̀ láì bá wọn dá sí. Ẹ jẹ́ ká bá wọn dé ìpínlẹ̀ Ọ̀ṣun kẹ́ lè rí òkodo ọ̀rọ̀ gbogbo ohun tí mò ń sọ yìí àti nǹkan tí olóyè Sunday Igboho mẹ́nubà tó jẹ́ pé tẹ́yìn náà bá gbọ́ ẹ mọ̀ pé a kò rè nílẹ̀ Yorùbá pẹ̀lú ìdásílẹ̀ Ìrẹ́kùn. Ìbá wa dára káwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù nílẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀ láti jẹ́ kí gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ́ àṣeyọrí. Ẹnikẹ́ni ò gba glory fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá ni. Tó bá fẹ́ dàbí everybody, ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ó yá o, ẹ jẹ́ ká bá wọn débẹ̀. Gbogbo ohun tí ẹ bá rí sí, ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section. Oníjọ́ ìjọba fẹ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sí ìgbẹ́ náà yóò wà bẹ́ẹ̀ náà ni. Ọba everybody ní bàbá, àtòsó, àtàjẹ́, oríṣiríṣi nǹkan mo gbọ́. Mo ní bàbá mi Làtáọ̀jà. Tí ọba tó ní mímọ̀ pé bàbá mi bàbá fi dòpò yìí. Nígbà tí mò ń gbé ní Òṣogbo, Ọlọ́run ọba tó ní mímọ̀ pé kò sí tí mo lè fà sí bàbá mi lójú. Bí bá yọdé lórí búrọ̀ wá, ó dìde sórí ọ̀kẹ́rẹ́ kan. Ọmọ mi ní ọkùnrin sí ọ̀sẹ̀ bí mo bá jẹ̀bi máa jàre lọ́dọ̀ bàbá bí bá ti wọlé lọ́dọ̀ bàbá ìjà tí mo jà ẹ́ mo jẹ̀bi máa jàre ẹ̀mí yóò kún bàbá ẹ̀mí yóò kún ẹ̀ ní parẹ́ láéláé oríṣiríṣi ọ̀rọ̀ mo gbọ́ mo ní màá dọ́dọ̀ bàbá mi màá sọ fún wọn ọba everybody ní ẹ̀sọ̀bọ lóṣèlú ẹ̀sọ̀bọ lóṣèlú ọba lóṣèlú àti PDP o àti àkọọdù ni o àpẹpìsì ọba gbogbo wọn làtàwọn jẹjẹ. gbogbo àwọn bẹ́ẹ̀ ṣe kábíyèsí o. bàbá ò sí lẹ́gbẹ̀ẹ́ nìkankan kọ́ba tiẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ bá bímọ mẹ́wàá àwọn bàbá ní èèyàn fẹ́ràn ìkànnì kan lọ èyí tẹ̀ bá fẹ́ràn inú ìsàlẹ̀ dúdú ní ọ̀wà kò ṣeé sọ síta ṣùgbọ́n ìfẹ́ bàbá Àtàwọ̀jà sọ̀pọ̀tì èmi mọ̀ lọ́kàn mi pé bàbá everybody ni bàbá Àtàwọ̀jà jẹ́ bẹ́ẹ̀ bí bá wọlé dé lọ́la Àtàwọ̀jà lọ́ba ẹ̀. bẹ́ẹ̀ni. torí pé ayé bá wà yìí òfìrí ni tẹ́lẹ̀ bá sọ pé bàbá Tinubu ṣe president Nàìjíríà ayé ìkọ̀sẹ́ tí ò ní jiyàn bàbá mi kò sí ẹ̀dá tí ò ní jiyàn ṣùgbọ́n bàtọ́ lọ́run lásìkò tó fún ó débẹ̀ yóò sì lọ́dún mẹ́jọ ẹ̀rọ àtọ́lọ́jọ́ yìí torí pé ọmọ ẹni ò ní sèdí bẹ̀bẹ̀ rẹ̀ káfíńlẹ̀ kẹsì di ọmọ ẹlòmíì
bàbá mi ẹ kún lẹ́mi gan ẹ ní parí láíláí ẹ ní jábọ́ láíláí àlùbáríkà fẹ́tẹ̀ nísìmí tí ọba tó ní mí dẹ̀ mọ̀ pé ní ẹlú ẹ̀ mo máa sọ pé Àtaọ́jà bàbá mi ni wàláì mo fi ọlọ́run nígbà tí wọ́n gbéwèé dé lóru láti bẹ̀rẹ̀ bàbá tó gbé ìwé yẹn wá orílẹ̀ kẹta ni ọba náà ó gbé ìwé lọ́dọ̀ bàbá ó ní bàbá Àtaọ́jà yẹn ó ló nífẹ̀ẹ́ mi tán ó ló ń dọ́dọ̀ bàbá láago méjì òru ó ní bàbá mú bá rò pé gbé wá lọ sọ fún pírẹsidẹ́ǹtì bẹ̀rẹ̀ pé ọmọ mi ni mo sáìn fún lọ fi hàn Buhari pé èmi Àtaọ́jà sáìn pé ọmọ mi ni kò wọ́n gbọdọ̀ gbé láti bẹ̀rẹ̀ àwọn bá kẹsà bẹ́ẹ̀ ni mo sọ fún bẹ́ẹ̀ ni mo fi sọ ọba kan bẹ́ẹ̀ ni olú mi sọ sáté ò lè sáìn tọ́jú ọba tó súnmọ́ mi kò sáìn ìwé yẹn onílé kẹta tó lọ jẹ́ bí ọba yẹn ó kùn ó ní Àtaọ́jà tọ́ ọba òwe yẹn ọlẹ́rù bá wọn ó lọ aago méjì òwúrọ̀ nǹkan ẹgẹ́ ti bàbá ó ní bàbá ní talẹ́ náà wọ́n sọ pé orílẹ̀ kékeré fẹ́ ó lọ sọ pé pírẹsidẹ́ǹtì bẹ̀rẹ̀ ní àwọn nídìí ọba aládé tó jẹ́ ọba tó lóko ogún 20 tí ó sọ fi ọwọ́ sí pé fún ọgbọ́dọ̀ pé Sunday Buhari fún Buhari ó ní àwọn ọba gbogbo ọba òkun àwọn ọba alákẹ́ wọn sáìn Àwùjalẹ̀ ní sáìn ó lọ́wọ́ pé àwọn tún nídìí àwọn ọba nísàdí wa ń bí olùkẹ́ ń bọ̀ lọ́dọ̀ bàbá Àtaọ́jà ni ó lọ́wọ́ bìlíì ó ní mo ti kẹlẹ̀ fún bàbá ẹ̀ tó ní olóòtú bàbá ti bàbá ẹ̀ mú bẹ́ẹ̀ lọ fún mi wá bàbá tún kọ fún nèmú ẹ̀ síbẹ̀ pé èmi Àtaọ́jà ẹ̀ kọ́ dùn mí mo sáìn wípé ọmọ mi ni Ìgbòho ẹ lọ fún yẹn Buhari wọn gbọdọ̀ tó wáyé. yóò kú kẹ̀ nípa ní láíláí ó fi bàbá wa Àtaọ́jà ó fi kí gbogbo ọba ìpínlẹ̀ Ọ̀ṣun ó lè fi ń dá gbogbo àwọn tí sọ̀rọ̀ àwọn pè mí pé bàbá ń ṣáìdì ẹnìkan bàbá ò ṣe táwọn onírọ̀lì òbí mọ̀ lọ́dọ̀ Ọlọ́run wípé ọba tó jókòó yìí ọba Tinubu ni bàbá Tinubu l'Àtaọ́jà kò sì ní fẹ́ kí Tinubu ṣubú gbogbo àdúrà rẹ̀ Tinubu ṣẹlẹ̀ kìkì ọba tó ti mímọ̀ bẹ́ẹ̀ orí bí aládùn àti bàbá afáàlà ni bàbá gbogbo àti bá dé lórí pé bàbá mo ti fa oyíwọ̀ bàbá olè fọkàrẹ́ balẹ̀ látẹ̀wọ́ ẹ̀ ìṣàdúrà fún yóò sì rí bẹ́ẹ̀ àdúrà tí gbogbo ayé ń ṣe fún yín àtúnṣe àtàjẹ́ yọ̀mọ̀ gbà lórí yín ẹ̀ ní ṣiṣẹ́ láíláí ẹnu mi ọgbà àdúrà bàbá ọmọ sí bàbá rẹ̀ ọmọ tó bá fẹ́ pẹ́ láyé á ní bàbá mi ọlọ́njẹ rí i fẹ́ bàbá ọlọ́njẹ rí i fẹ́ kò sí nǹkan kan tí mo fẹ́ fi ṣàdúrà fún nítorí pé owó ọba owó ni ọba ọlá ni ọba yìí ni ọba ń gbogbo tí ohun tó bá kù fún àwa ọmọ ọlá làwa àwọn ọmọ sọ pé bàbá wa ọlọ́njẹ á rí i pẹ́ torí pàánù ẹ̀ fẹ́ pẹ́ ìgbò tó fẹ́ kábíyèsí. Ẹsẹ̀ kábíyèsí. Ní Sunday kí Sunday kí ló máa sọ ilé ìsọ̀kan olóṣèlú ọba gbogbo. Kábíyèsí o. Ìwé ni wọ́n ń ṣe ọba Tinubu. Kábíyèsí o. Ẹsẹ̀ ọ̀rọ̀ ó sì lọ kábíyèsí Sunday ti gbó lórí ọ̀rọ̀. Ilé wa tó gbé àgbọ̀dọ̀ tẹ́kọ̀ jábọ̀. Sọ́kọ̀sọ́. Ó jábọ̀ tì. Kábíyèsí ọba fọwọ́ àgbẹ̀lógún ọjà. Kábíyèsí o. Àwọn abala tí wọ́n máa tó bá ka ẹ̀ lé gbọ́dọ̀ ọjà lóṣù àwọn ọlọ́mọ ọba àwọn ni wọ́n ń dagídì ẹnìkan ní ti jọba lásìkò kan ẹ tí ọba kó ṣe sùúrù ní bàbá wọlé dìbò nítorí ti bá lọ́rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ years yọ̀lọ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ tó lọ sí gbé káfíìsì lọ́kọ̀ sí déjì rẹ̀ ní ẹ̀yẹ káfíìsì nínú gbogbo ẹyẹ olùkọ́lẹ̀ tí wọ́n ti gbé jù wá rí ẹyẹ ní ẹyẹ ní ìlú Sunday Igboho lọ́dọọdọ. Kábíyèsí.
kì í ṣe èyí ò ní kó orílẹ̀-èdè rẹ̀ ó wá mú ẹ̀mí tẹ̀ ó ní kó fílẹ̀ tó bá sì lè dáṣẹ́ ajá sí àwa dó nínú orílẹ̀-èdè yẹn náà àwa ló wò ní fàdúrà lọ́wọ́ ètò ìjà ọ̀jẹ́ láti máa gbé ilé ìjà ó ti kó ilé tó ilé bá mi lọ́sà fún mi fọ́jọ́ ilé náà ẹni mọ̀ pọ̀ fún àbájọ́ ọ̀dọ́ tó ti wá dé ju ọ̀ṣọ́gbó láti méjì oṣù tó wá nínú bàbá ọmọ dáadáa bàbá ẹsẹ̀ kábíyèsí ẹni tó ní kábíyèsí ẹgbọ́n yẹn ló ògùn ló sì fún kankan sí o. kábíyèsí o. bàbá Yorùbá lónìí kọ́kọ́ ní àwọn omi ti gbogbo. kábíyèsí o. mo sọ bí dọ́kítà náà àwọn Haúsá ló wá ń jọba mo ní kí àṣàjọ ọlọ́jà káwa Yorùbá dá dúró ní ìkó lórí. kábíyèsí o. Yorùbá dá dúró. Ìlú ọ̀wá máa jẹ́ ọba Áfíríkà. Ó ṣe é ṣe. Ó ṣe é ṣe bàbá. Ó ti rí bẹ́ẹ̀. Adájú ti kú. ọba tí ó dára sí tó jẹ́ ká dọ̀jọ́ èní ọba tó kó wa jọ tí ò jẹ́ kí ogun àwọn bandits ó borí wa yọmọ wà pẹ̀lú wa títí láéláé ṣùgbọ́n kí á tó bẹ̀rẹ̀ tó yẹn màá fẹ́ kí àfáà àwò máa fún wa ládùúà lẹ́yìn náà ọmọ olókà ó fi àdúrà àti Christian tẹ̀lé lẹ́yìn náà á wá wà bàbá wa kí wọ́n bá fi ti àwọn máa bá fi ti ìṣẹ̀ṣe wọ́n bá fi parí ẹ̀ so bó ṣe ká tó nìyẹn ọ̀yẹ́ ká kàn rọ́ọ̀sì láti bẹ̀rẹ̀ ẹ ṣe. ibi ẹkùn kò sí fi lọ́jọ́ lọ́wọ́ ajákájá tó bá dán o kò fẹ̀ jọ ìgboro ọ̀sà àdúgbò fọlọ́ lọ́ndùnrin a sì kí àtìkẹ́ fún adágún sọ́lá eléyìí tí bàbá wa ṣe yìí wọ́n fi kó ọ̀rọ̀ sáwọn kan lẹ́nu ni tí wọ́n sọ pé mùsùlùmí ò sí bẹ́ẹ̀ èmi tí mo sọ̀rọ̀ yìí wọ́n máa ń ìbára tó dẹ́ni tí fún mi bẹ́ẹ̀ náà mo tún jẹ́ ilé àìmọ́ tí wọ́n bá wá sọ pé ká ṣe àdúrà tó túnmọ̀ sí pé mi náà rìpẹ́sẹ̀ntì my brother my sister so fún ní eléyìí kan fún àǹfààní gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí káwọn tó gbogbo yàrá ẹ̀sùn bẹ̀rẹ̀ kẹ́ wá fèsì wa. ẹ fún gàp tí o bá rí bẹ́ẹ̀ ni eléyìí tí bàbá wá sí wọn ní sẹ́wọ̀ fún di eléyìí kọ́ bàbá ẹ máa tẹ̀síwájú ọlọ́run ní dáyé dóńgbà kan pẹ̀lú ògbọ́nà àṣetẹ́ ńlò tẹ̀ fi hàn nìkan tó máa ń sì fún yín kó fi sínú ara yín ọlọ́run ní fi hàn yín láíláí mo fi bẹ́ẹ̀ náà mo kí ọmọ ọba olóòmọ Awọ́rọ̀sà mo dẹ̀ kí twice wọn náà ọmọ ọba Azeez Alimu Ìwàlóye mo dẹ̀ kí Mr. Kazeem admin tiwa nìyẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n dẹ̀ fi èmi náà hábì kan bí ká máa ṣe kó lè máa dùn láì ọlọ́run níjó torí gbogbo àbàjẹ́ o nígbà yìí kọ̀mọ́ndà wa tẹ́ ń gbà lẹ́bi bàbá wa ti Sunday Igboho sí pẹ̀lú òkú ọlọ́run àwọn alámọ̀mọ́ta ọ̀yá ẹ gbà. ẹ ṣe òpin yẹn tó mẹ́jọ. ẹ jẹ́ kí a gbàdúrà o ní orúkọ Jésù àmín ní agbára ńlá Jésù àmín ní agbára ìjẹ́ Jésù àmín Elédùmarè ọba tó pọ̀ nígbà tí agbára àfògbó forúkọ ńlá rẹ torí wọn lọ́ba ìbẹ̀rẹ̀ àti òpin ìwọ ló bá wa bẹ̀rẹ̀ a sì mọ̀ pé wọn náà ló bá wa parí ẹ̀ ògo ní forúkọ rẹ lókè ọ̀run oníká bẹ̀rẹ̀ oní ọ̀wà yóò rí gbà a bẹ̀rẹ̀ fún àlàáfíà pípé fún ọmọ rẹ olóyè Sunday Adéyẹmọ Olúwa wa bá wa ṣàbò lórí wọn Ọlọ́run ò wá bá wa ṣàbò lórí wọn ikú òjijì má jẹ́ kó wọlé tọ̀ wọ́n àìsàn àmọ̀dí má jẹ́ kó wọlé tọ̀ wọ́n àwa náà tí wọ́n ń kó jẹ ikú má jẹ́ kó pa wá ikú ọ̀sán gangan má jẹ́ kó pa wá èyíkéyìí nínú wa má jẹ́ ká jábọ́ gbogbo àwa tá a rìnrìn àjò wá síbí lónìí Olúwa fi ṣọ́ rẹ ṣọ́ wa aburú kan má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa ìdààmú má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa ọba tó ní kọ́kọ́rọ́ ohun gbogbo lọ́wọ́ àfìwé ẹkùnlé ọlọ́wọ́ Olúwa bá wa ṣe láṣeyọrí Elédùmarè bá wa ṣe láṣeyọrí ọkọ̀ ọba àti ìjòyè ń bẹ ní ìkáwọ́ ìwọ Ọlọ́run
gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá àtàwọn tó fẹ́ wa àtàwọn tó fẹ́ wa Olúwa bá wa wọnú ọkàn wọn lọ jẹ́ ká gba ìlú ẹkùn yìí jẹ́ ká gba tayọ̀tayọ̀ jẹ́ ká gba tìfẹ́tìfẹ́ àwọn tó wá wọ́n sí wa lónìí àfiwọlé ọlọ́wọ́ Olúwa bá wa ṣàbòlé wọn lórí àtàwọn ọ̀rọ̀ àti gbogbo àwọn tọ́jọ́ ń ṣiṣẹ́ Olúwa ṣàbòlé wọn lórí àwọn stéètì tó kù tá àti ìṣe ọjọ́ tá a bá máa ṣe Olúwa yà á sí mímọ́ aburú kó máa ṣẹlẹ̀ sí wa nítorí òòṣà ẹni tó bá ní kẹ́ ikú ikú kó pa á mo dúró lórí ẹ̀jẹ̀ Kristi ẹni tó bá ní kẹ́ àìsàn kó gbèdè ní orúkọ Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù. ẹsẹ̀. Ó kù lọ́dọ̀ bàbá mọ́nímọ́ní. Òòṣà. Bàbá ẹgbẹ́ máìkì sẹ́nu. Àkàndé yìí ni ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run kò ní fi ọlẹ́. Àmín. Ìyá mi ọ̀pá kí àlàkàlà gbogbo rẹ̀. Àṣẹ. Àwọn bàbá wa tí wọ́n tulẹ̀ Òṣogbo yìí kò ní fi ọlẹ́. Àṣẹ. Abẹ́kẹ́ la wá rí tó dúró nípò oríta tó ní òní débi orí ayọ̀ rẹ wà òní jèrè sẹ́yìn. Àṣẹ. Wọ́n ní àwọn bàbá wa mọ́nímọ́ní bàbá wa mọ̀yàmọ̀yà. Wọ́n ní tí ọ̀gẹ̀dẹ̀ bàbá bí ìgbà ọmọ èkìtà ní fi wù. Ẹni ọba kọjú ìjà sí ọ èkìtà ní ọmọ fi dùn. Àṣẹ. Gbogbo fámìlì wọn ni òkè sọ nìkan o. Gbogbo fámìlì wọn ni nítorí ní ọba ní àká ìbí àṣà àwọn bàbá wa. Ẹ rí i pé iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ gbogbo ayé ni kì í ṣe iṣẹ́ ìdílé kan. Ò ní gbọ́. Àṣẹ àbúṣe àfọ̀gbò. Àṣẹ. Àṣẹ. Agbára Ẹlẹ́dùmarè fún ọ tá a bá rí ẹni tí ó ní inú bí òun ọlọ́bìnrin kò dé. Àṣẹ. Ṣẹ̀ṣẹ̀ àbọ̀dìmọ̀ tó máa ṣe ìyá mi abẹ́kọ̀ọ́ yìí nìkan. Àṣẹ. Ẹja lọ ti dàbúrú àrò gidigba nísàlẹ̀ odò. Mo ṣe báyìí gbogbo. Ẹ̀yin aláàfáà mo ṣe báyìí. Ẹ̀yin bá sọ àṣẹ báyìí. Àṣẹ. Ẹja ti bínú àkàndé èèyàn tó ní bọ̀ ní débi orí ayọ̀ rẹ wà. Ọkọ̀ yóò gbègbè omi. Àṣẹ. Àṣẹ. Ìyá mi ìyálóde àpọ̀jọjọ wòlú àpọ̀bí ẹgbẹ́ ẹlẹ̀ yóò wá wò ilé wọn àjọ̀dá wọn gbogbo ẹni bá ti ń bínú ẹ yóò kó dòdò ní. Àṣẹ. Àkó kúkúrú yóò kó Àṣẹ. dòdò lọ. Àṣẹ. Gbogbo oníkọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan tí ń ṣe àṣẹ ìdílé yóò dùn o. Àṣẹ. Oye yeye o. Oore yóò ṣe. Ìlú ẹ̀kọ́. Ẹ jẹ́ kí ìyàwó obìnrin náà ṣàdúrà, àwọn ọkùnrin ti ṣàdúrà pápápá. Ìlú ẹ̀kùn. Kò ṣeé fi lájà lọ́wọ́. Kò ṣeé fi lájà lọ́wọ́. Ìlú ẹ̀kùn. Adúpẹ́ fún Ọlọ́run pé ó sọ wá débi báyìí lénìí. A sì dúpẹ́ pé a bá gbogbo yín láyà àtàláfíà. Níjẹ́ ta débi lénìí, adúpẹ́ o. Gbogbo yín pápátá ní ṣe oko wa o. Ẹ mọ̀ lọ rẹ mọ̀ bọ̀ rẹ. Ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ ìkọ́bálá. Bàbá ṣe ń wọnú ìbọn tí àwọn aráàlú yẹn ẹ máa jáde láyà àtàláfíà. Ọ̀pọ̀lọpọ̀ onírú òkú yín jáde o. Ọjà tó láì tó bá ní kó jábọ̀ nítorí ó jábọ̀. Gbogbo àwọn alálẹ̀ wọ́n máa dáàbò rẹ̀ pọ̀. Gbogbo àwọn ìyá àgbàlagbà wọ́n máa dáàbò rẹ̀ pọ̀. Ọ̀nà jábọ̀ mọ́ wa lọ́wọ́. Gbogbo yín pápátá ní jábọ̀ mọ́ wa lọ́wọ́. Ọ̀gá tá a fi ń pọ̀ yìí kò ní í tú. Ọ̀gá sórí rẹ̀ táyà lálùbáríkà. Ẹ kú àdúró tí a bá ní ẹ̀mọ́ kú àdúró ti ilẹ̀ Yorùbá. Gbogbo àgbàdìgbà tí iṣẹ́ náà bá jẹ́ ṣíṣe lágbára náà àṣẹ yìí láṣẹ o. Àwọn alálẹ̀ ti gbà á. Láhàúlà ọ̀pọ̀lọpọ̀ Ẹ jẹ́ àfi ara balẹ̀ ká lè gbọ́ ọ̀rọ̀ ṣe sọ́kùnrin. Irú ẹkùn. Ajá tó bá dẹ̀wò. Ajá ò ní dóbò ẹkùn láéláé ṣe. Ohun àwọn àgbàlagbà ni. Lẹ́yìn náà, mo kí Ọlọ́run ọba tó láyé. Ọba tí ó ní agbára. Ọba tó ní ohun gbogbo, tó lè so ohun gbogbo. Kábíyèsí rẹ̀ lódùmarè. Ọba tó jẹ́ pé òun nìkan ló lágbára lọ́dọ̀. Òun ló ní ìpè, òun ló ní àdúrà. Bí èèyàn bá dẹ̀ ṣe ń wo èpè, a bá ń ṣépè fún èpè ò lè mú. Bí èèyàn bá ṣe ń àdúrà, bàbá ń ṣàdúrà fún àdúrà lè jẹ́ tiẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo láyé àwọn bàbá mi ní ìtọ̀sẹ̀ lọ́lọ́yọ̀ ọba tó ní wá tó dá wa sí tó ní kẹ́ ẹ nífẹ̀ẹ́ mi ìfẹ́ Ọlọ́run lẹ́ni kì í ṣe fẹ́ tèmi Ọlọ́run mọ̀ nífẹ̀ẹ́ yìí. Àtẹ̀ntójú mi lọ ń bí àtẹ̀ntí mo jùlọ àtọkùnrin àtobìnrin ọba tó ní mi ò ní fi ilẹ̀ náà. Ẹ ní lọ àjọ alọ́ọ̀dẹ. Gbogbo ìgbà yóò tí àwọn ajínigbé bandit tẹ bá ti ń kojú wọn ilé ẹ̀mọ́ sẹ́gun. Ọlọ́run kan tó lè bí. Lẹ́yìn náà mo kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Bàbá dáadáa 4+4.
torí pé mo máa ń sọ̀rọ̀ kan. Mo máa ń sọ̀rọ̀ kan nígbà tí àwọn kan bá ní à ń ṣàdúrà fún bàbá Tinubu à ń gbé bàbá Tinubu pọ̀n wọ́n á mọ̀ ń béèrè lọ́wọ́ ara mi àti àwọn tí ń sọ̀rọ̀ yẹn pé bàbá mi tó bí mi ibi tọ́rọ̀ dédú yẹn só lè fi mí lẹ̀ bàbá ńlá bàbá àwọn tí ń sọ̀rọ̀ yẹn só lè fi mí lẹ̀ àwọn tó bá wá sọ pé mo yin bàbá Tinubu ọ̀tá mi ni wọ́n jẹ́ ọ̀tá Ọlọ́run sì ni wọ́n torí pé Ọlọ́run ló kó sínú bàbá Tinubu ló fi mí lẹ̀ ẹni tó bá ti wá ń sọ pé mo ṣe yin bàbá yẹn ọ̀tá Ọlọ́run ni Ọlọ́run ní pa bàbá Tinubu rẹ̀ orí ọ̀fẹ́ bàbá Tinubu la rí gbà Boko Haram òun Buhari lòun lọ kó Boko Haram wá òun Buhari lòun lọ kó bandits wá láti fi yanjú Jonathan gbà yẹn àwa wá gbógun tì wọ́n wípé ẹ lè mọ parẹ́ wa ẹ lè mọ boko wa jẹ́ ẹ lè mọ rọ́pù àwọn ìyá wa kí ni Buhari nìkan lọ ṣe ó nìkan lọ pa wá torí pé fámìlì rẹ̀ ni wọ́n jẹ́ bàbá mi ní ẹni tẹ́nìkan bá di iyọ̀ lọ́jà ẹnìkan ní òtún. Buhari wá di iyọ̀ tá mi lọ́jà bàbá Tinubu wá túlẹ̀ pé èèwọ̀ bàbá mi Tinubu ọmọ olódò dẹjàgàbá tí ó lu ọdún mẹ́jọ pẹ̀lú rọrùn. Bàbá Tinubu tí Ọlọ́run ọba tó ní mí tí ó wọ lárùn tó ń yọ yìí tí ó wọ la atẹ́gùn àlàáfíà tó ń fẹ́ yìí tó jẹ́ pé gbogbo ìdílé bàbá Tinubu àlàáfíà ọmọ jẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ lára torí pé inú àlàáfíà tí ọmọ jẹ́ ti bàbá ọ̀fẹ́ atẹ́gùn àlàáfíà sẹ́mi inú gbogbo yín dùn àwa gbáradì anísẹ́ta sẹ́kù afẹ́ parí ẹ̀ sọ fún díẹ̀ yìí Ọlọ́run nípa bàbá Tinubu rẹ nígbà tí bàbá bá parí ọdún mẹ́jọ kókókó lára ọ̀tá lẹ ògùdùgùdù owó àgbọn ọ̀dẹ̀rù tá a bá kẹ gúdúgúdú bẹ́ẹ̀ la gúdúgúdú ara bàbá Tinubu ọmọ lé gbogbo ìgbà ni ara bàbá Tinubu ọmọ lé gbogbo ìgbà àwọn ọ̀tá bàbá Tinubu ọmọ síìkì àwọn ọ̀tá bàbá Tinubu ọmọ sẹ̀sí bàbá Tinubu ọmọ yọ bàbá mi ní bàbá bí fọba fọre bàbá aláwo ẹni láàyè bẹ́ẹ̀ ni bàbá aláwo tèmi àsìmọ́ sẹnu rere funfa àsáwò òwòrìwò tá a bá dìjọ wò gẹ́gẹ́ ní egun gbogbo àwọn tó bá ní àwọn fẹ́ wo ẹ̀sìn Tinubu ilé ọ̀pá wọn lẹ́nu torí pé bàbá ó dìbò bó ṣe dìtà kọ́kọ́ lójú àwọn ọ̀tá rẹ̀ bàbá Tinubu gba ìdààmú ní ojú lọ́wọ́ àwọn ọ̀tá ó sì fi ọpọlọ gbà wọ́n lọ bàbá wa mú ìdà lọ́wọ́ àwọn dìdìrín kan wá ní àwọn fẹ́ gbà sẹ́wọ̀n pé múkùn ni wọ́n. ẹnu mi dùn nígbà tí aṣàpọ́nlé bàbá Bọ́lá Ahmed Tinubu tán torí pé nígbà tó bá di 2030 tí bàbá bá fẹ́ mọ lọlé nígbà tó bá fi di 2030 pẹ̀lú agbára Ọlọ́run agbára bàbá Tinubu agbára Inspector General of Police bàbá wa Túnjí Ìdísù tí Ọlọ́run fi kẹ́ bàbá Tinubu tó sì fi kẹ́ wa pẹ̀lú agbára ẹgbàtàwọ́ fún ID wa pẹ̀lú agbára wa Ọlọ́run àti agbára Director of SS bọ́dà mi tó sì àyàyẹ pàtàkì fún ọmọ pé nígbà tí ọba fi di 2027 àti wà pé nígbà tí 2027 ọba fi parí àní gbọ́ bandit ilẹ̀ wa mọ́ rárá pẹ̀lú ògo Ọlọ́run àti agbára tí Ọlọ́run fún chief army staff àti IG àti Director of SS ní o pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n ń gbé tí èmi rí tọ́lọ́run tó ní mi rí tọ́lẹ̀ mọ̀ pé mi ò purọ́ kò ní sí ohun tí ń jẹ́ bandit Nàìjíríà mọ́ rárá lẹ́yìn náà mo fi bàbá wa Onírìṣà ẹ bá ṣe kábíyèsí Onírìṣà Ọọ̀ni àgbáyé ìpìlẹ̀ bí àtẹ̀kùn ẹni tí wọ́n ń kí lóko tí sì ń gbọ́nlé abetilu kára bí ajere irúmọlẹ̀ tí kétò òdò tẹ̀rù ẹ bá ṣe kábíyèsí fún Onírìṣà mo wá fi bàbá mi Onírìṣà mo fi kí bàbá wa Àtàwùjá ti ìlú Òṣogbo bàbá wa Jímọ̀ bá ṣe kábíyèsí mo wá fi bàbá mi Àtàwùjá mo fi kí gbogbo ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá pátápátápátá bẹ̀rẹ̀ látòrí bàbá mi Olúbàdàn Arúsàwà ẹsẹ̀ kábíyèsí kí ló dé ẹsẹ̀ kábíyèsí lẹ́ẹ̀kan sí ọtúbọ̀ ẹsẹ̀ kábíyèsí Olúbàdàn ọba níwọ̀n mi ládọjà kò sólúwà ẹ̀ aṣẹ́hun tí ó ṣekú ní ọkọ̀ Ìyábọ̀ Arúsàwà ẹni ayé tí gbó ti ń tiri ojú ọ̀nà agbárí àtẹ̀jọ́ yẹ ọmọ Adéwọ̀lú kọ̀kọ́ wàhálà
Ìbàdàn tó jẹ́ pé gbogbo àwọn kan àwọn aláìmọ̀ kankan àwọn tí ayé òye tó rò báyé yà wọn àwọn aláìmọ̀ nǹkan tó pé àkàndá Ọlọ́run ládọjà àwọn tíṣẹ́ òye kéèyàn wá gbójúgbóyà béèyàn bá fi bí ọpọlọ ọba máa dùn yẹn kéèyàn Ọlọ́run yọ ládọjà ọgbọ́n bọ́yọ́ Olúbàdàn rí ni kò ṣẹlẹ̀ rí ajá ò ní gbó kéèyàn ọ̀yọ́ láéláé bàbá mi ní ọ̀rọ̀ tí òkú bá sọ kẹ́yìn òun ni tẹnu òkú ọ̀rọ̀ tí a bá sọ lẹ́nìí àsọ a lè wá sọ tèmi kẹ́ ẹ máa bẹ́ká ẹ̀ sì lè ṣe kankan. mo fi bàbá ọba Olúbàdàn yìí ajá ò ní gbó kéèyàn ọ̀yọ́ láéláé mo fi bàbá mi Rasheed Adéwọ̀lú mo fi kí bàbá mi Olúgbọ́n Àdó ọmọ Bàyámù àwọn bàbá mi nù mo kí bàbá wa Aláké ẹ bá ṣe ń tọ́ àtọ́ máa ṣe kábíyèsí mo kí onílé Kẹ́ńtà mo kí Oníbàrígà mo kí Àwùjalẹ̀ mo wá fi Àwùjalẹ̀ mo fi kí Ọ̀kẹ́rẹ́ Ṣakí mo wá fi Asẹ́yìn mo fi kí gbogbo ọba ilẹ̀ Yorùbá mo kí ọba dé Àjàṣẹ́ mo kí ọba dé Tógò mo kí ọba dé Bẹ̀nà mo kí ọba dé Èkìtì mo fi bàbá wa Ẹ̀wí Adó mo fi kí gbogbo ọba Èkìtì mo fi kí Olúpọ̀tì òfin Èkìtì mo fi kí Oníkòyí òfin Èkìtì àti gbogbo ọba tí mi mú kọ́ wọn lẹ́kìtì torí wípé mo fi kí Ẹlẹ́jùgbò òfin Ẹ̀jùgbò mo fi kí Onílò Òbú òfin Ilé Òbú. mo fi Olúfọ́ Adé. mo fi bàbá wa Ìláyẹ ẹni sùúrù ẹ má jẹ́ ṣe àná mi irú ọdún ẹ fẹ́ kí n ṣe àwọn àná mi ẹ fẹ́ wọ́n gbọmọ lọ́ọ̀mì mu mo fi bàbá wa Onílà Arábìjì mo fi kí ẹfẹ balẹ̀ ẹni sùúrù mo fi bàbá mi mo fi kí Lámínísà àti ìlú Ẹdẹ ẹsẹ ká bẹ̀rẹ̀ sí orí pé àwọn Lámínísà àwọn náà fún mi ní second wife fún mi ẹ bá ń ṣe kábíyèsí nígbà tí bàbá mi Ògúnṣọ́ àti ìlú Mọdákẹ́kẹ́ ẹ ṣe kábíyèsí dáadáa torí pé odò tó gbàgbé orísun lè gbẹ. mo kí lẹ́yìn náà mo kí kọ̀mọ́ndà wa ti fìjìláńtì ti Kwara State wọ́n dúró tí wọ́n ń gbà tá a wà ń bẹ̀ wọ́n tún wá 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 sọ̀sùn wọ́n bá ń kí wọn dáadáa Ọlọ́run ní já wọn bọ́ Ọlọ́run ní pa wọn rẹ ìlú ẹkùn báyìí ká tó fi kọ̀mọ́ndà wa ti Ọ̀ṣun State ká tó fi hàn yín tẹ́ bá ń lọ sí ojú ogun mo fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ yẹn lásìkára àní mi ò fẹ́ gbọ́ pé bandit jíyàn gbé ilẹ̀ Yorùbá mọ́ mi ò fẹ́ gbọ́ mọ́ rárá mi ò fẹ́ gbọ́ bandit pé wọ́n jíyàn gbé ibi kankan mọ́ ká tó yan kọ̀mọ́ndà wa ká tó fi hàn a kí gbogbo ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun torí pé nígbà tá a kí IG wa tán a gbọ́dọ̀ káwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n dúró tì wá látàárọ̀ wọ́n mọ́nítọ̀ wa wọ́n ní nǹkan kan gbọ́dọ̀ sí wa torí pé àwọn náà mọ̀ pé ọmọ Tinubu ni á wọn ò ní fi nǹkan kan sí á bàbá mi kan bẹ ń bí àmì tó ní mo kí kọ̀mọ́ndà wa agbọ́dọ̀ kí wọn general ni wọn sójà ni wọn general ni káwọn náà wà pẹ̀lú wa ń bí sójà làwọn sáfún kọlọ̀ ni wọn àwọn náà wà lọ́dọ̀ wa ń bí ẹni tẹ́ fi mọ̀ yìí pé ẹ fi mọ̀ pé bàbá Tinubu ń bẹ pẹ̀lú wa nìyẹn bàbá ń bẹ pẹ̀lú wa ń bí bàbá mi kan náà kọrin ó ní Olúwa ń bẹ bíi tàtijọ́ àwa la ò sí bàbá bíi Tinubu ń bẹ bíi tàtijọ́ àwa la ò bá bàbá bíi tàtijọ́ mọ́ torí pé àwọn kan sọ pé nígbà tí bàbá wà nígbà tí bàbá mọ bínú pé bẹ́ẹ̀ bá sọ tí Yorùbá fẹ́ òun ó bínú bàbá ò kó olórí ẹ̀ náà bàbá dẹ̀ wo pé bàbá ti di olórí gbogbo Nàìjíríà wọ́n gbọ́dọ̀ balance so gbogbo ọmọ Nàìjíríà pátápátá ni bàbá Tinubu like àfi àwọn bandits àtàwọn abàjọba jẹ́ ni bàbá ọ̀fẹ́ so now tí a bá ti fi ọ̀gá yín hàn yín tán a kí gbogbo SS ìpínlẹ̀ Ọ̀ṣun a fi ọ̀gá wa tó sì ti Àbújá a fi kí wọn Ọlọ́run nípa àwọn náà rẹ̀ a ti fi IG kí ọlọ́pàá a gbọ́dọ̀ kí àwọn DSS náà tọ́ra àwọn DSS ń bẹ láàrin wa ń bí ẹ̀mọ̀ àwọn burú wọn kàn wọṣọ tẹ mọ tẹlẹ múyẹmúyẹ ni wọn jà sóun tí ọdá wọn mọ́nítọ̀ wa àwọn ọmọ rìpọ́tù kọ́ pọ̀ so lẹ́yìn náà ẹ̀jẹ̀ àfọmọ́sọ tí a bá ń lọ nù gbó
bá Fúlàní tí ń ṣiṣẹ́ rẹ̀ jà wọ́n sọ every time ẹ má bá Fúlàní tí máa ń ṣiṣẹ́ rẹ̀ tó ń ṣe káràkátà àwọn jà ń gbòòrò ẹ má bá wọn jà ṣùgbọ́n anybody tẹ́ ẹ bá ti pàdé ìbá ṣe Fúlàní o ìbá ṣe Yorùbá o ìbá ṣe Ìgbò tẹ́ ẹ bá ti pàdé nínú gbó rìsáàfù tàbí nínú oko yín tó gbébọn lọ́wọ́ ẹ clear ẹ níbi àti waste time. ẹ má bá Fúlàní tí ń ṣiṣẹ́ jà àwọn tí ń ṣiṣẹ́ wọn Haúsá àníjà pẹ̀lú ọmọ Nàìjíríà jọ ni wa ṣùgbọ́n tẹ́ ẹ bá ti pàdé kódà bó ṣe Yorùbá lẹ pàdé torí Yorùbá náà ń kidnap anybody tẹ́ ẹ bá ti bá tó kidnap yẹn tẹ́ ẹ bá bọ̀ lọ́wọ́ ẹ̀ no time to waste time no time to waste time ẹ ti ìyẹn ti fi hàn pé àwọn tí ò fẹ́ kíjọba bàbá ó ní àṣeyọrí nìyẹn clear there every time ẹ jẹ nǹkan tó dé asára ẹ jẹ̀bi dẹ̀ ẹ wà pa ẹ dúró re mo kí gbogbo àwọn obìnrin wa àwọn obìnrin bí ọkùnrin nìyẹn Ọlọ́run ní parí rẹ irú ọkùn ajá tó bá dẹ̀ wò ajá ò ní gbogbo ẹ̀kọ́ láéláé ìdúgbò lọ́wọ́ yìí gidigidi gan ìkókò ọjà ìjà. ẹjọ tí a bá ti fi kọmọdà yín tán sí wọn máa bá yín sọ̀rọ̀ word to word local government to local government iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn ẹ fọkàn yín balẹ̀ Olúwa ń bẹ pẹ̀lú yín bàbá Tinubu ń bẹ pẹ̀lú yín èmi wà pẹ̀lú yín. àlè lajú wálẹ̀ kí báńdíìtì mọ̀ gùn wá gàràgàrà kò ní ṣeé ṣe wọ́n lè máa ṣe bẹ́ẹ̀ láwọn bòmíì ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí kò ṣeé ṣe bẹ́ẹ̀ gbogbo inú rìsáàfù wa òfin fàyè gbà wá èmi fi ń dá yín lójú pé ẹ múra ó ti tó gẹ́ àfẹ́ rí anybody nínú rìsáàfù wa mọ́ tó máa ta ló ṣe bẹ́ẹ̀ ẹ sọ pé Sunday Igboho ló sọ bẹ́ẹ̀ fún wa gbogbo anybody tó bá ti gbá nínú rìsáàfù clear there ẹ má no time to waste time ẹ má waste time so ti yé so ẹ mọ̀ pé gbogbo nǹkan gbogbo nìyàtọ̀ wọn wà ń bẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun security la wà fún wọ́n fẹ́ dìbò nípínlẹ̀ Ọ̀ṣun bí ní yọ̀rọ̀ nǹkan di 15 àbí àwọn kìí solóṣèlú o ó ta wà fún ni pé ká ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá àti DSS àwọn sójà aláàtì torí pé ọmọ Tinubu ni wá ọmọ Nàìjíríà sì ni wá a gbọ́dọ̀ gbà kí wọ́n dàbò ẹrú àní gbà á mọ́nítọ̀ ìbò yẹn tí àwọn yẹn bá ti tò tó wà dìbò ẹ mọ́nítọ̀ wọn security nìyí ẹ ní right láti mọ́nítọ̀ àwa náà ní right láti mọ́nítọ̀ ìbò yẹn ànígbà kí ẹ ṣòdúró so tí wọ́n bá ti dìbò tán á mọ́nítọ̀ àpótí àdẹ̀lẹ̀ fa ìgbà torí mọ̀ ń gbọ́ pé àwọn kan yìnbọn pa àwọn ẹ̀ka àkiri gbòòrò anybody tẹ́ bá ti rí tó gbébọn lọ́wọ́ ẹ kóso. ẹ ṣe bàbá Tinubu ọ̀fẹ́ ká máa dàlúrú bàbá ọ̀fẹ́ ká dàlúrú ẹ tó bá ti fẹ́ máa dàlúrú aláti àtàkẹ́ kì í ṣe pé nùgbó nìkan la wà fún ẹ lè máa dàlúrú kẹfẹ ká máa torí pé bí ti bandit ti bẹ̀rẹ̀ náà nìyẹn ẹ máa dàlúrú ẹ jẹ́ kí àwọn tí ó jẹ́ candidate nkálukú candidate APC kan dìbò èmi ti sọ fún yín pé ọmọ Tinubu ni èmi ibi tí bàbá Tinubu bá sì ń lọ òun lèmi ọ̀ lọ èmi nìyẹn so ibi bàbá bá ń lọ ní ibi bàbá bá ń lọ ní ibi Tinubu bá ń lọ ní ibi Tinubu bá ń lọ ní ojú ọ̀gbọ́dọ̀ ti bàbá Tinubu èmi ti sọ lẹ́ẹ̀kan ẹni tó bá ní kójú Tinubu kójú ti bàbá Tinubu èmi àti ọjọ́ gbé pẹ́rẹ́gì ìjà kan náà ni torí pé ẹni tó ṣe mí lóore tó tẹ́lẹ̀ yìí èmi kò ní gbà so bàbá wọlé ẹlẹ́ẹ̀kejì yẹn dájú ìbò tí èmi ti sọ fún bàbá pé ìbò tí àwa ta jẹ́ ọmọ ọ̀rọ̀ ẹkùn tá a mọ̀ nítọ́ torí gbogbo ara dìbò àdìbò fún mi àlọ́ ògùnlé wa ìbò tí àwa gan nìkan ebi stéètì kan ẹ̀dá àwọn kan díẹ̀rì stéètì ètò ìṣe gbogbo yín díẹ̀rì ìbò tí wọ́n bá wa gan tàbá ká gbogbo stéètì wa tàbá mú fún bàbá pé bàbá àwa náà fi sọ̀pọ́ọ̀tì bàbá wọlé ẹlẹ́ẹ̀kejì bàbá ti wọlé ọlọ́run tó jọ bàjẹ́ gbogbo gómìnà tí ọba wa sọ pé ẹgbẹ́ bàbá ò ní wọlé ẹlẹ́ẹ̀kejì òun lọ fẹ́ járáǹkì ara ẹ̀ òun ni ò ní wọlé ọ̀tẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ àwọn kan tó lọ́jọ́ èmi ó rí bẹ́ẹ̀. irú ọkùn tí a bá ti kúrò ń bí a bá ti fi ẹ̀tọ́ jẹ́ ọ̀gá wa lọ́sùn ọ̀tán àwọn ará mọ́ jó lọ wẹ́rẹ́wẹ́
èmi náà wà pẹ̀lú yín á jùlọ kí bàbá wa Àtaọ́jà Òṣogbo ẹ̀sìn kábíyèsí nígbà pé arọ́bàfin ni ọba ń pa àti pé mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ bá kábíyèsí sọ tó jọ mẹ́ta bàbá mi ni ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ bá kábíyèsí sọ gbogbo yín náà ó fetí gbọ́ tí ń bá débẹ̀ kì í sọ̀rọ̀ nù yàrá ọ̀rọ̀ tí ń sọ ti gbogbo yín ọ̀gbọ́n ni ọ̀rọ̀ tí ọkàn èmi àtẹ̀yìn ni mo fẹ́ bá kábíyèsí sọ torí pé bàbá wa ni Àtaọ́jà Òṣogbo bàbá dáadáa dẹ̀ ni bẹ́ẹ̀ ni so bàbá tí wàá kò lè bàbá Àtaọ́jà ọ̀rọ̀ yìí pé ẹni bàbá wa ọ̀ọ́ni ní sáré tí wa á dọ́dọ̀ bàbá wa ni ẹ̀ bá ṣe kábíyèsí á dọ́dọ̀ bàbá ọ̀ní àlọ́ gbàdúrà lọ́dọ̀ bàbá dáadáa bàbá wa ni àwa la ní bàbá ọ̀ní bàbá tí mo náà retí wa bàbá wa nítorí ti dé ẹbí tí yẹn sọ̀rọ̀ lọ́wọ́ kọ̀mọ́ndà Èrú Ẹkùn ní gbogbo Ọ̀ṣun state tẹ́lẹ̀ rí abẹ́ Àmọ̀tẹ́kùn àwọn ẹ̀mọ́ tó ní Èrú Ẹkùn náà kò sí nǹkankan àwọn ní kọ̀mọ́ndà Àmọ̀tẹ́kùn láyé ìjọba bàbá wa Oyètọ́lá so wọ́n dẹ̀ wà pẹ̀lú wa ní gbogbo ìgbà wọ́n ń dó tiwa ní gbogbo ìgbà ní wọ́n wà pẹ̀lú wa all the time so irú wọn àgbọ̀dọ̀ jẹ́ kí wọ́n wà lẹ́ àtàwọn náà lájọ dọ́dọ̀ bàbá Àtaọ́jà àjọ lọ kí bàbá ọ̀rọ̀ tá a fẹ́ bá bàbá sọ àwọn náà gbọ́ àwọn náà lè ṣiṣẹ́ ẹ̀kọ́ Èrú Ẹkùn ọlọ́run ní pa wọ́n rẹ́ fún wa ọlọ́run ní jayín bọ́ ẹ̀ fẹ́ lọ́wọ́ fẹ́ níbi tẹ́ ẹ fẹ́ kọ́ nǹkan ọ̀rọ̀ tẹ́ àdúrà tẹ́ sọ fún ọlọ́run pé ọlọ́run bí tí mo fẹ́ kọ́ àdúrà mi ọlọ́rin mẹ́rin ní ọlọ́ àgbàríkà gbogbo orí tó dóyè àtòrí tí ò sí bí àti gbogbo Èrú Ẹkùn wa ní gbogbo stéètì ilẹ̀ Yorùbá ẹlẹ́dàá wọn wà pẹ̀lú yín àwọn náà ganan bá fa ọwọ́ kọ̀mọ́ndà wa sókè ti dà tọ́rọ́ tí mo plan náà tẹ́lẹ̀ nìyẹn nígbà tá a wá àti wá ń retí wọn èmi dẹ̀ ti fọkàn sí pé nígbà tí n bá fi parí ọ̀rọ̀ tí mo sọ yìí èmi jẹ́rìí ẹni mo ní yọ̀pá mi ń bí lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run ní jáde bọ́ so fún di èyí àwọn ni wọ́n máa bá wa announce orúkọ kọ̀mọ́ndà wa ní Ọ̀ṣun tí ọmọ bá mójútó gbogbo yín èmi dẹ̀ mọ̀ pé gbogbo yín lẹ́nífẹ̀ẹ́ Àwórò gbogbo ẹni bá nífẹ̀ẹ́ Àwórò ẹ̀ náwó Àwórò ti wọ́n Àwórò ti wọ́n ni Àwórò ti wọ́n ni Àwórò wọ́n ni Àwórò ti wọ́n ni so fún yẹn ní àdùnfà máìkì fún bàbá wa ọ̀gá wa tí wọ́n jẹ́ fọ́nmà olórí Àmọ̀tẹ́kùn tẹ́lẹ̀ kí wọ́n bá mi fawọ́ kọ̀mọ́ndà wa sókè kí gbogbo nǹkan bẹ̀rẹ̀ ní pẹrẹu kí ẹnìkan wá fún wa ní àdúrà pẹ̀lú ká máa lọ sílé bàbá wa Àtaọ́jà ká lọ bá wọn sọ gbólóhùn ọ̀rọ̀ méjì ọ̀sẹ̀. Èrú Ẹkùn. Èrú Ẹkùn kò sí filájà lọ́wọ́ ojúbà Olódùmarè ojúbà Ọọ̀ni ọba Babátúndé ẹni ìtàn Ògúnwùsì ìjọba sọ̀rọ̀ mo fi Ọọ̀ni of the source mo fi kí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá pátá mo kí president wa lórílẹ̀-èdè Nàìjíríà bàbá ó rà rúyè wọ́n sì rà rúṣẹ̀ nǹkan sì kọ́bala nǹkan ní sí wọn mo kí jagunjagun ni olóríire ẹni tí òun rẹ̀ ń gbẹ̀sẹ̀ lọ́wọ́ báyìí ọlọ́mọdé kò ní náà wọ́pọ̀ olóyè Sunday Adéyẹmọ ìgbà ẹni tó bá ń fẹ́ Sunday yóò fi ṣe rere ilẹ̀ Yorùbá ò ní dàrú gbogbo apárápátá ilẹ̀ Yorùbá ó gbé wá kò sí nǹkan kan tí èèyàn ń ṣe ju pé tó bá ti fi inú kan ṣe Ọlọ́run á máa wà pẹ̀lú ẹ̀ ohun tí olóyè Adéyẹmọ ń ṣe lénìí kì í ṣe nǹkan tí ó jẹ́ tuntun ṣùgbọ́n tuntun ni fẹ́ tó fẹ́ kílẹ̀ Yorùbá dáa kí ni í ṣe ẹ̀yin náà wá rí i pé ó kọjá pé kí ló ń ṣe bẹ̀ yẹn ẹ wá jẹ́ kí òótọ́ wà ní gbogbo tá a máa ṣe ẹ má jẹ́ àdálẹ̀ o. Ẹ má jẹ́ ká dalẹ̀ torí ẹni tó bá dalẹ̀ kò sí ẹ̀dá kan láyé ó lè máa dán fún tó bá ń dalẹ̀ yẹn ṣùgbọ́n yóò padà rí gbọ́ bílẹ̀ bá sùn mo rọ̀ wá mo sì bẹ̀ wá lórúkọ Ọlọ́run Olódùmarè
ẹ má jẹ́ ká dalẹ̀ ẹ jẹ́ ká dúró sójú kan ẹ jẹ́ ká dúró ti Sunday Igboho ibi tó bá darí wa sí ẹja lọ́bẹ̀ ojú tó rókun tọrọ sà tó bá rí omi lọ́gbọ́lọ́gbọ́ kò ní bẹ̀rù mo bẹ̀ wá lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká jẹ́ kí ìbẹ̀rù Ọlọ́run kó jọba nínú ayé wa ká má wò pé tá a bá kílẹ̀ ọ̀sẹ̀ fún wa bá tó yóò rí wa ni tẹ́ẹ̀yàn bá dalẹ̀ ìran ajá máa ń kú tòǹtòbóró ni o ìran àgbo máa ń kú tòǹtòbóró lọ́rùn ni o ẹ dákun torí ẹran tí bàbá tó bá mú ìjà burúkú ni o ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ àdalẹ̀ ẹni tó bá dalẹ̀ ẹ dákun ẹ má jẹ́ àdalẹ̀ ẹ jẹ́ àfi ìbẹ̀rù Ọlọ́run ká máa fi ṣe ogun tá a máa ń ṣe ká sì gbàgbọ́ wípé nǹkan tá a ṣe ilẹ̀ Yorùbá ó ṣe kí ni yóò pè wá. mo gbọ́ ọ̀rọ̀ tí olóyè sọ lẹ́ẹ̀kan ìdí tí olóyè ò fi ṣe tọ́rọ̀ rẹ̀ fi ń dá sí tí ò fi wọ́sọ ọ̀dọ̀tí táyé rẹ̀ tí wọ́n á ń dùn táwọn èèyàn ń fọlá rẹ̀ tọrọ ìgbàdí Babangida rán wa lẹ́wọ̀n àròkó sì kà fún wa ni ìgbàdí àbájá náà kó wa tó ti àwọn àròkó sì kà fún wa ni ìgbà Buhari gbé Sunday sátìmọ́lé àròkó sì kà fún ni àsòfipamọ́ dijọ́ oríire rẹ̀ ni. ṣé ẹ rí gbogbo ẹni tọ́lọ́run bá ti ṣẹ́kù báyìí ẹ̀wọ̀n ni wọ́n fi bàbá Awólọ́wọ̀ sí wọ́n fi bàbá pamọ́ pé kí ọwọ́ ọ̀tá wọn ṣe kí ni wọ́n bá tẹ̀ bàbá wa padà wá gbé wa dé ibi tó dáa bàbá òkú ní ọmọ 60 years ọmọ 50 bàbá dàgbà ó lé ní 70 bàbá tó kú lọ́dọ̀ Ọlọ́run gbá táwa ń bí àtìfọ́jọ́ ọlọ́jọ́ lọ ṣùgbọ́n ní ọba dalẹ̀ wọ́n fọjọ́ ọlọ́jọ́ lọ torí wọ́n lò sẹ́sẹ́rẹ́ àmọ́ ìjọ olùsẹ́ lójú owó kínkín ni wọ́n fi máa bá yé àwọn míì jẹ oúnjẹ kínkín ni wọ́n fi tẹlómìí ẹni pé bí abàmọ́ kété tá a bá ti fi àgbàdo kínkín sínú pákó yóò bá gbẹnu bá yọ̀bá wọn ìdí tí ọ̀pọ̀lọpọ̀ fi máa jẹ́ pé ẹran tí pàkúté bá mọ ìjà burúkú nù gbogbo ẹni tí bá ń dalẹ̀ ìjà burúkú nù. èyí tá a wí lónìí àwọn olóńgbà ti gbà tó lọ́sàn ti gbọ́ gẹ́rẹ́gẹ́rẹ́ báyìí tó òòrùn sì ń tà sí wa lára ó ti dàsẹ́ ẹ má jẹ́ àdàlẹ̀ Sunday ẹ má jẹ́ àdàlẹ̀ Ìgbòho ẹ má dalẹ̀ ẹrù ẹ̀kọ́ bí wọn bá dẹ́gbẹ́ lé yóò fàdúrà tí pé ká máa láṣeyọrí Sunday ti láṣeyọrí o ebi ò pa wọn máa rẹ bí ọwà o àwọn ìyàwó rẹ ò pariwo pé ìyà ń jẹ àwọn ẹbí rẹ ò sọ pé bí ń pa wọn àwọn èèyàn tó ń gbé sí mi létí pé ọlá àbàtà ní mọ́dọ̀ sí ọlá àbàtà ọmọ pé ọ̀gá ọ̀bá dáa wọ́n máa pọ̀ lẹ́yìn wọ́n nílẹ̀ méjì jẹ́ ìrọ́ bẹ́ẹ̀ tí bá ń pa ọ̀bá máa lọ́kàn rẹ̀ ẹ̀tọ́ ń pa fún ọmọ bọ́mọ sí ọ̀bá gbádùn tí wọ́n ń pa lọ́kàn gbádùn ṣé ìta rẹ̀ ni àbáwá nìkan àwọn èèyàn sọ fún mi lẹ́yìn bíi pé ebi ò pa wọn ẹni tó bá ti dalẹ̀ ebi nípa mọ́nàmọ́ná kú o ẹ̀dákun torí Ọlọ́run mo bẹ̀ yín mo fi lẹ̀ Yorùbá bẹ̀ yín mo fi orí dáadáa tẹ́yìn náà gbé wáyé mo fi bẹ̀ yín mo fi orí ìyá yín mo fi bẹ̀ yín mo forí bàbá yín mo fi bẹ̀ yín mo forí àwọn ọmọ yín tẹ́ẹ̀mí tí ó sì rí inú wọn mo fi bẹ̀ yín mo fi bẹ́ẹ̀ yín náà ìkàkà kàǹkà nínú ẹbí yín lẹ jẹ́ lónìí mo fi bẹ̀ yín mo fi àwọn tó tẹ̀lé ìdó mo fi bẹ̀ yín ẹ má jẹ́ àdálẹ̀ o ẹ má jẹ́ àdálẹ̀ o torí bàbá yẹn pé wa àjọ dágbére lọ́dọ̀ Ọlọ́run pé àjọ sọ̀rọ̀ ń bí lónìí owó Ọlọ́run ló pa á pọ̀ káàdì kan lónìí tàbí sọ táṣẹ wá bẹ̀ lórúkọ Ọlọ́run ẹ má jẹ́ àdálẹ̀ Nàìjíríà ó gbè wá ìpínlẹ̀ tẹ́lúkàlùkù wa ti wáyé ó gbè wá pàápàá jùlọ ìpínlẹ̀ Ọ̀ṣun tèmi ti wáyé tó jẹ́ olúlu tí Òṣogbo jẹ́ olúlu rẹ̀ yóò gbè mí. olóyè gbogbo ilẹ̀ Yorùbá kò síbi tí gbogbo ìpínlẹ̀ Yorùbá ní Sunday ní properties kò síbi tí ò nílé sí àrílẹ̀ yẹn kára pé ọmọ Ìgbòho ẹ wá dákun kẹ́yìn ló lè dà bẹ́ẹ̀
kẹ́lẹ́ rí lé yẹn ká sí ẹ má jà dalẹ̀ o. mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ní ẹ má jà dalẹ̀. mo tún fẹ́ fi abọ́nbúgbà mi mo tún fẹ́ fi kalẹ̀ báyìí pé ẹ má jà dalẹ̀ o. ibi tí Tinubu bá ń lọ ibẹ̀ là ń lọ. ibi ó bá lọ màá ń lọ a ò máa ní padà o. ibi ó bá lọ màá ń lọ. ibi ó bá lọ màá ń lọ a ò máa ní padà o. Tinubu ibi ó bá lọ màá ń lọ a ò máa ní padà o. ibi ó bá lọ màá ń lọ. wọ́n ní kí n fawọ́ awọ́rò sókè gẹ́gẹ́ bí ẹ̀gbọ́ àwọn míì ò fẹ́ awọ́rò ń bí. àwọn ẹgbẹ́ nǹkan ní sùúrù àwọn kan wà bí àwọn kan wà tí ò fẹ́ awọ́rò ń bí. nígbà tí a bá pè wọ́n jáde tí wọ́n bá wá sọ ìdí pàtàkì tí wọ́n fi fẹ́ tawọ́rò àwọn á bẹ̀ wọ́n pé àwa fẹ́ awọ́rò ẹ̀yin lè sọ pé ẹ fẹ́ awọ́rò o ẹni sùúrù kíni kẹ́yìn lójú ẹjẹ́ àṣàdé ọ̀sẹ̀ tí ń bọ̀. ìbò náà dì o ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ rẹ ẹjọ́ ọba ti náwó ẹ má bàjá o yóò wá aṣọ ìdí tiẹ̀ àwọn tó bá gbé fóònù dání tó wà lórí òkè ń bí irọ́ olóyè àwọn fẹ́ bá rí ìdìbò ní abárí ìdìbò ní àádìbò ní àṣìbá àwọn tí ọ̀fẹ́ tawọ́rọ̀ jà ìbò náà dì. nígbà tí mo fi àṣẹ olùdásílẹ̀ ìlú Ẹkùn mo fi pé màá tó bá pe Edokun Abíọ́dún tán màá pe ẹlòmíràn kó náà jáde káfa náà lọ́wọ́ sókè tí ọba wa ṣe tó wá jáde gbà náà àwa pẹnu pọ̀ pé ó ti wọlé ọ̀nà post ẹni sùúrù ètò wà nínú ìlú Ẹkùn ètò wà nínú ìlú Ẹkùn. Abíọ́dún ọmọ Oyèdòkun tí gbogbo ayé mọ̀ ní Awọ́rò. Lónìí ọjọ́ kẹrin nínú oṣù kẹjọ ọdún 2026 ní Gbẹ̀gà Technical College nílùú Òṣogbo ń bí nípínlẹ̀ Ọ̀ṣun níbi tọ́láfíà ti ń jọba. Oyèdòkun Abíọ́dún ó jáde fi hàn pé òun fẹ́ sin ìlú Ẹkùn, òun fẹ́ sin ìpínlẹ̀ Ọ̀ṣun, òun fẹ́ sin orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí kọ̀mándà ìlú Ẹkùn pé òun farahàn sílẹ̀ láti sin gbogbo yín, láti sin gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun, láti sin orílẹ̀-èdè Nàìjíríà. Ta ló fara mọ́ kó náwó ẹ̀ sókè? Ó ti rà bò. Ọjà má mọ̀ wọ́n wọlé o. Ọwọ́ méjì ni ọ̀nà o. Ẹni tí ò bá fẹ́ ẹwẹ̀ ẹgbẹ́ rẹ má jẹ́ kí ìgbà sọ̀rọ̀ kí ọ lọ. Bẹ̀bẹ̀ rẹ ta ni ò náwó? Ọmọbìnrin ọjọ́ ọdún sọ̀rọ̀ ẹ̀kọ́ ọjọ́ pé ìwọ̀n tó wọ́n lọ sọ́kọ́ lọ́wọ́ sọ́kọ́ lọ́wọ́. Àwọn ló wà lókè yòókù tí máa ṣe àwọn. Ó wá ẹ̀rọ síbí o. Wọ́n yí ẹ̀wò. Torí wèrè ìtàlá ṣe ní tí.
ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.